للأجداد baba عين أحمدنا enju afagba enju baba salati نجل الصلاة نقيب العلم مولانا atọ̀lẹ̀dọ́lẹ̀ ń tàdán ẹ̀jẹ̀ ti jẹ́ ta tàná ló papọ̀ lára yín. أنت الصلاة eléyìí tí ó dàrú ara yín nílé baba salati ni wọ́n ti بلا bí. نكد ولا ريب kò ní rujunu kò sí ní ìtakùnú rárá. في الجد والعلم والأخلاق إحسانا ìgbìyànjú àti wà pẹ̀lú mímọ̀ táwọn tàná fi jagun lẹ́yìn náà fi ń jagun lẹ́yìn ọlọ́mọ padà lẹ́yìn láyéláyé. بلغ رسالة مولانا بوعظكم ṣèbí iṣẹ́ tọ́ba mi fi ran yín ní kẹ́ ẹ bá ọkàn tó bá lè sọ̀rọ̀ kó sì rọ̀. مثل أنام كذل أمراء سلطانا bẹ́ẹ̀ ti ń jẹ fáwọn lọ́balọ́ba lẹ́ ń jẹ fáwọn èèyàn bẹ́ẹ̀ làwọn àlùfáà náà ń tẹ́tí gbọ́. كن واعظا كابينا خير سنديدا bàbá ẹ bá wa sọ̀rọ̀ ọlọ́mi bàbá wa gbọ̀ òkun ńlá kan náà gba mákàsí tí bá wa sọ. صلاتي فاز فوزانا wọ́n ti jèrè ayé àlékún kẹrẹ̀ lálùkìyàmọ́ lọ́mọ́sábà kára rẹ̀ إن fún wọn. شئت ترضى èèyàn fẹ́ ó kọ̀ ó yọnu. فهذا سر أحمدنا àṣírí afáàgbà ti jẹ́ ẹ̀ta tàná lójú kò شيخ yìí. الصلاة رفاعي فاق أقرانا ọlọ́wọ́lá bàbá àgbà àpèrè àránṣẹ́ àánú gbà ẹ ti ga ọlọ́mọdé wọlé يا láyéláyé. قائد الأشرافيين مرشدنا ṣebí tí máa ń dà lóru ni kó má lọ bá. إلى الهداية بالعرفان مولانا ọba tó gbé yín ga kó má jẹ àyín bọ́ láyéláyé. إلى الهداية والعرفان مولانا gbogbo tó jáde lára yẹn olúwa má fẹ́ wọn ṣẹ̀rọ ayé. الفاصلاتي àpèrè àránṣẹ́ àánú gbà. يا شيخنا ogun náà gbòǹgbò tí dátọ́ lẹ́nu gbìn. نعم الخليفة baba salati ní jẹ́bẹ̀. الفاصلاتي Allah. الخليفة الفاصلاتي نور الأزمان ìmọ̀lẹ̀ gbogbo gbà. الفاصلاتي inú ilé afa salati lẹ́tì máa bá. نور البيان ìmọ̀lẹ̀ tó kún fàlàyé tọ́lọ́hún tà nábì. الفاصلاتي ọ̀dẹ̀dẹ̀ afa salati lẹ́tì rí. شيخ المعاني afa àgbà tó gbọ́lọ́wọ́ bá rẹ̀ yé. الفاصلاتي wọn kì í ṣe fanfa gbọ́lọ́ba tó ní wá. شيخ الفوز baba àgbà alágbọ̀yé àgbà ni. الفاصلاتي baba salati ní jẹ́bẹ̀. نعم الخليفة الفاصلاتي شيخ شيوخي afa náà afa. الفاصلاتي tí o sáfẹ́ ẹgbẹ́ tí o fọwọ́ ta lára. شيخ القرآن baba tí balùkùrá nìyẹn ju gbogbo nǹkan. الفاصلاتي yóò ní ọlọ́run bí mo ti fẹ́ ni ọlọ́run ó fi máa مرشد ṣe. الأنام olùfi gbogbo ayé mọ̀nà yẹn yẹn. الفاصلاتي baba salati ní jẹ́bẹ̀. تقي olùpáyọ̀ ọlọ́run. تقي ẹni tí ń ná gbogbo tó ní sọ́dọ̀ ọlọ́run. الفاصلاتي yóò ní ọlọ́run ló bù mí ọlọ́run náà ní ìlà fún. سخي صفي ọlọ́run ẹ̀ta tí ò ní règúnnú. baba salati ní jẹ́bẹ̀. نعم الخليفة الفاصلاتي يا صاحب العز gbogbo rire yẹ́yẹ́. والاحترام ọ̀dẹ̀dẹ̀ afa salati lẹ́tì bá. والفضل ọlá والفوز àtòrí àjẹ́ ìjẹ́ tán. الفاصلاتي òun ni wọ́n pẹ́ láti jẹ ẹ̀ta tí ẹ̀ta dè ní. بحر المحيط ibùdó lánàá mímọ́. بعلمه eléyìí tí oníbi ìṣẹ́jú kan gbẹ láéláé. بدر التمام òṣùpá akẹ́kẹ̀rẹ́ eléyìí tó pé. èyí tí ò ní àbúrò máa ń nínú òṣùpá afa salati. الخليفة الفاصلاتي معروف بالذكر ká máa dákọ̀ ọlọ́run. بين الأنام ó ní gbogbo ayé bí màá bá ń dá salati. شرقا وغربا àti bu yóò ro àti bu wọ́ rẹ̀. الفاصلاتي alátìkì náà máa bá ń dá salati síbẹ̀. انظر يمينا olóyè òwò tún rẹ̀. ثم شمالا owó sì rẹ̀ bákan náà. ما مثل شيء ìwọ ọlọ́run ni ò sí. الفاصلاتي الله نعم الخليفة الفاصلاتي أهلا وسهلا ẹ máa wọlé ẹ máa rárá. إخواننا èyí tẹ̀ ń fi wọn lójú lẹ́yìn. التابع àwọn followers rẹ̀. شيخ
salati. lẹ́yìn bàbá àgbà bàbá sàlátì. samahu ahamada. àwọn tí wọ́n tó wọn sọ lóko. waliduhu. orúkọ tí wọ́n sọ wọ́n nù ní. mashihuru bi shaykhi. àmọ́ tí gbogbo àgbáńlá yìí mọ̀ wọ́n sí. àlùfáà salati. òun náà ni bàbá sàlátì. jaddu wajidu. gbogbo onígbìyànjú. ikhwanina. ilé ẹ̀mọ́ ya tòótọ́ lójú lẹ́yìn. kudu tari. ẹgbẹ́ ojú ọ̀nà ìmọ̀ ẹ̀mọ́ fi ilẹ̀. àlùfáà salati. ojú ọ̀nà àbá sàlátì ni. ni'mal khalifa alfa salati. ṣàtàríkà. wọ́n fọ ojú ọ̀nà yìí ká. kullal biladi. sí gbogbo òlu pátápátá. shukran li shaykhi. àníta mọ ojoojúmọ́ ayé wọ́n ṣe. àlùfáà salati. ká máa fi dúpẹ́ fún bàbá sàlátì nígbà ẹ̀ ṣe wọn. lahu naqibani. wọ́n kọ́ àwọn ológege tira. asadikani. àwọn olódodo ní ọmọ kí ó ti wọn kì í dọwọ́ rú. alkhadimani. àwọn khadimi li rẹ̀. shaykhi salati. lẹ́yìn bàbá àgbà bàbá sàlátì. mala muhammadu. ọba àgbà lọ́jà gbọ́rọ̀. abdul aziz. àti ọba àgbà ọlọ́run gbọ́ àgbà lábẹ́kúta. alkhadimani. àwọn méjèèjì nì. li shaykhi salati. eléyìí tí ó dàrú akademi àbá sàlátì ni wọ́n ṣe. alhaju sambo. àwọn sábò ọ̀gáníjà lùlọ́ yìí bí. wàbùsẹ̀rì. àti àwọn abúṣèyí onímọ̀gó lùlọ́ yìí tàwa yìí. alkhadimani. àwọn méjèèjì nì bákan náà. li shaykhi salati. kádìmí rẹ̀ ni wọ́n lẹ́yìn àbá sàlátì. alhaju musa. bàbá Musa. alqadiri. alikadiri alifindiki. akatimu hayati. àwọn parí ayé tí wọ́n ní. bidikiri salati. lórí ìrántí àfáàgà bàbá sàlátì. ثم المربي omi lórí ọgọ́. الشيخ àwọn أحمد abòlálẹ̀ kí mo là ṣe rán. سر الأجداد àṣìkà àwọn bàbá. الفاصلات ọlọ́mọ fi ilẹ̀ láyé. ni'mal khalifa alfa salati. يا صلاتي ya salati. 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 Sheikh radiyallahu ta'ala anhu wa ardahu. Amin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم. صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين. وتقضي لنا بها جميع الحاجات آمين. وتطهرنا بها من جميع السيئات آمين. وترفعنا بها عندك أعلى الدرجات آمين. وتبلغنا بها أقصى الغايات آمين. من جميع الخيرات في الحياة وبعد الممات آمين. آمين يا الله يا رب آمين. يا مجيب الدعوات آمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. bí o bá yí síbi tó yí sí ibi tó bá wà náà láti gbé kíkí. bí ó bá yí sí ibi tó yí sí ibi tó bá wà náà láti gbé kíkí. ká tó wá níbi ibi tó ti ká ti gbé náà ló tún yí sí. ká tó wá níbi tó yẹ ká ti gbé kíkí náà ló yí sí. akí bàbá wa ọba Ìlọrin ẹ ṣe ṣéhù. ṣéhù 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 wàlláhu yasimuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. tábàní ta ló gbọ́n jù nù gbogbo ọmọ ọlá ẹ̀yin ni. tó gbọ́n pin. tó gbọ́n pin ní gbogbo ọmọ ọlá ẹ̀yin ni. ẹ ní kí nìdí. Abqakumul Karim. ayé tẹ́ jẹ ẹ ti bẹ̀rẹ̀ sí ní jẹ láti gbà táyé yẹ yín. Masha Allah. ẹni tó bá fi àgbàlagbà tó ti lé ní 80 tí ń ṣẹ̀ṣẹ̀ wá ń ra láǹkúsà pósí rẹ̀ ní ra hùn. yóò bọ̀rọ̀ jẹ́ ó tún kọ àárọ̀ láwà.
torí kò ní máa fi rọrùn wọnú kò ẹ̀. ní mú àfìrọ̀rùn bọ́lẹ̀ nú ẹ̀ Bí àpọ́nkèní. yóò máa pọ́n kèní. ọ̀rẹ́ mi kan bàbá rẹ̀ wá pè pé kó lè ra jíìpù fóun tọ́ ó ní bàbá ẹ ti fẹ́ lálìkí àmọ́ jíìpù kọ́ ló kàn tọ́ bẹ́ǹsì ni àwọn olówó orú ẹgbẹ́ yín máa ń gùn la ilaha illallah ó ti yẹ yín sá díríwù lórí bẹ́ẹ̀ ah dókítà mo yọ̀ǹda rẹ jòkó ẹ jọ èmi mo yọ̀ǹda rẹ sẹ́ yọ̀ǹda bẹ́ẹ̀. sọ pé ikùn tèmi ò tó tiẹ̀ bẹ́ẹ̀ni gbogbo ayé ló wọ bẹ́ẹ̀. ẹ jẹ́ àjọ ká sọ kó o ń bẹ̀ kájọ wò big boy ẹ wò ó lẹ́yìn tiẹ̀ àfàmà ló tún kàn oyi ọmọ tá a pa. mo yọ̀ǹda yín ọlọ́run ṣàlékún àpọ́nlé àmín àlífà wọn náà jòkó mo yọ̀ǹda ní ẹ sẹ́ jọ gẹ́gẹ́ bí àdá tèmi àwa jíìmù mo lásìkò yọ̀ǹda tó bá fẹ́ jẹ́ kí n wá sí jíìmù jòkó inshallah a gbà bọ́ọ̀lù. ó ní bẹ́ẹ̀sì ló yẹ yín lásìkò yìí kì í ṣe jíìpù mọ́. kì í ṣe jíìpù má káà ló yẹ yín. káà ló yẹ yín. ìgbà yín ò kọ́kọ́ lè tán lọ́rùn yìí náà wàláhi wàláhi. tí Àmín. àwa ọ̀dọ́ bá tún wá dàgbà ee a tún ti ń pa ń tàn fọmọ pé àwọn ẹni tí wọ́n jẹ́ kí ayé dá wa mọ̀ nù lù o bàbá má dìbò ni. hafizahullah wàrà hàn. bẹ́yàn bá fẹ́ ṣoore má ṣoore gbogbo oore fẹ́ gbẹ̀ rẹ gbogbo ọwọ́ ni o fi ṣoore fáwọn ẹni tí ò tó ọ káyì nítorí tó o bá lọ tán ire wọn ò ní tán. allah ẹ dákun bàbá má dìbò ó kíkí yín jù báyìí lọ wàláhi. hafizahullah gẹ́gẹ́ bí àsìkò ni àmọ́ bọ́lọ̀ ń ti kọ́ yín mà ṣe fìfẹ́ àwọn ọ̀dọ́ àwọn ọmọ ìyá yín àwọn ọmọ yín sí yín lọ́kàn yìí àpẹẹrẹ pé àtàná àtẹ̀ní àtọ̀la ẹ̀yin lẹ́ni lọ́rin ni amina bi iznillah bẹ́ẹ̀ ni ó sì ti máa rí lọ láíláí àmín torí tí bàbá wa Sàláàtì tọrọ nù sehu radiyallahu ta'ala tá sì fi yáàmù yá kan lé bẹ́ẹ̀ni tó sì ṣẹ bẹ́ẹ̀ yóò àti jẹ ẹ̀ta tó dè ní. yóò tún dọ̀la insha allah ìbárò amin. ọ̀la nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam. mo kí afáwa Al-Qadiri Umma Taqwa matakwa. ọlọ́run amin. má dàgbàrú mọ́ yín lọ́wọ́ allahumma amin. amin ọlọ́run fún ẹlòmíì lówó àmọ́ kó mọ̀ ọ́n ná bẹ́ẹ̀ni ṣe máa kọ. ẹ̀yin ó ṣẹ̀ṣẹ̀ máa ní tẹ́ ẹ gbá lọ́wọ́ rẹ̀ kó fún èmi náà kó wò bí n ti nà ha amúnisú ọlọ́run matakwa. bẹ́yàn bá mọ owó náà bí fìlà lẹ́ẹ̀tì kọ́kọ́ mọ bóun ni ti máa dé fìlà wà ní wàhálì ẹ sẹ́yìn náà mọ̀ pé ẹ dé dáa ẹ̀mí ò gbèrè àwọn tó bá yín dé ẹ sá mọ̀ pé ẹ dé dáa wọ́n bá yàn dé fìlà ò dàbí kí yàn lérí fi dé ibòmíì tó nù ọlọ́run ní jó bàjẹ́ amin. Amirul Jaysh hafizahullah kulu. ẹ kú àlejò ẹ kú dùnú ẹ alhamdulillah kú oríire alhamdulillah wọ́n fẹ́ sọmọ olóore míì lẹ́sàn àmọ́ ọmọ ògbórí dúró tán fi rí san gàngàngàngà pọ̀. gbogbo nǹkan lẹ́yìn gbé dúró ó kò lérí nìkan walillahi alhamd bá fi tirẹ́là rù wá ibi tí wọ́n kò sí wa ọlọ́run ní jó bàjẹ́ amin. àlùfáà wa Abdulaziz adamallahu ayata. Tambaruku Shehu Sàláàtì lẹ́yẹ ń kọrin tọ́yìn adamallahu ayata. akú náwó èní masha allah. Khairul Anam masha allah. àná dáadáa bẹ́ẹ̀ni babalagbaji. àná dáadáa ẹ̀yà ṣùgbọ́n bá ń fi fọ́tò àlífà hàn mí masha ta allah. wọ́n wá ń béèrè pé sáwọn àti ọ̀rẹ́ yìí bóun náà ti ṣe jọ síra wọn náà mo ní tẹ̀gbọ́n tàbúrò ni ó ní àbá ọmọ ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n mo wá ń sọ fún wọn pé ó wá sọ fún mi pé àmọ́ ọmọ wọn tá a mú ó jọ wọn púpọ̀ fa allah kò tún òun nìkan náà ni
mo dá kíkí yín dúró báwọn Masha Ọlọ́run Allah. bá kí Àmín. àti àfa wa Akọ́ ikú. ẹ dákun torí àsìkò ni mo dá kíkí náà padà lọ́sọ́dọ̀ Jaji ọ̀tọ̀. sahibul bayani wa tibyan Hafizahullah. Wa alápàtà. amirul wa'izin Ọlọ́run má pa àlẹ́ yìí Àmín. ẹni ń para ń múra bí ẹni tí ń lọ ọjà tún ọjọ́ ọba Ọlọ́run ó tún máa ṣàlékún gbígbàdúrà Àmín. ajiwa jaji Autos. ọba tó ní kí ẹ fi orí yín sí abẹ́ alukur'an orí tí ò ní fọ́ láéláé abẹ́ alukur'an ni máa wà ẹ lọ lánàá pẹ́ Àmín. ọlá anabiwa Muhammad Sallallahu alayhi wa sallam. fáwa darusa Darusa. Allahu akbar ó kọ́ ńlá ló kọ́ yìí Honorable. ọ̀dọ̀ mọ̀lánà nakibul ashraf Radiyallahu ta'ala anhu. ọ̀dọ̀ wọn làwa ti kọ́kọ́ gbọ́ ẹni tí wọ́n ń pè ní darusa wọ́n á ròyìn bàbá náà kó ní owó yẹn pọ̀ ìmọ̀ wa tọrẹ bẹ́ẹ̀ aláàánú ni Kai. débi pé tí olówó kan bá náwó tán bá tún wá ń béèrè sí wọn ni èmi ẹ ṣe darusa o La ilaha illallah. darusa ni máa náwó tí kì í wẹ̀yìn o Kai. débi pé wọ́n ní gbogbo súùtù tí máa wọ̀ wọn kì í fọ Nàìjíríà Illallah. wọ́n sì máa customize gbogbo aṣọ rẹ̀ ni Pátápátá. abroad náà sì ti máa lọ fọ wa Allahu ṣàánú. Darusa ní tòótọ́. gbogbo odidi street kan ló ní Bẹ́ẹ̀ni, ní Maryland. Maryland tí wọ́n bá taba kọjá bàbá náà náà náwó àdúgbò náà sí wa báyìí nígbà mo wá gbọ́ Darusa mo ní ha àwọn ẹni tọ́lọ́ ń bùdá pẹ̀lú àrísìkí ni Allah. tìyín náà ó di bẹ́ẹ̀ Amina. ọlá ẹni àlùbáríkà tẹ̀ ń tẹ̀lé Allahu akbar. ó sì ti rí bẹ́ẹ̀ Amin. khalifatu salihin Salihin. Adam Allah hayata. akú múra mọ́lìdì ọlọ́run ní pin wá ń pa Àmín. ọlá nàbùwà wọn rò bá parí làwọn dá wa kà àwọn akúlàfáà ni wọn mọ̀ pé ẹrù ńláńlá ni wọ́n gbé lé wa lọ́rùn na tọ wọn ní gangan náà gbogbo yìí kì í kì í papọ̀ ẹ bá ń ṣe séwù lẹ́ẹ̀kan náà. Shehu. yìí fẹ́ sẹ́ni kankan ni. Wallahi. Wallahi. Abushi tahiyati ila aliha. a máa ń gbà tí bàbá mi mọ́tàbà ti sọ̀rọ̀ kò sọ̀rọ̀ mọ́. Wa nabihin nasa ila rutubatika. bàbá bíbu ọ̀rọ̀ méjì péré mo fẹ́ sọ. Ọlọ́run jẹ́ sọ dáadáa. Àmín. àkọ́kọ́ ń bẹ̀ Naam. mo kí Saiful Qadiriya Adaballahu ayata. Wara'a. ẹ tún gbọ́ olóríire Naam. oyè ó máa gun oyè ni Bẹ́ẹ̀ni. olórí ibú èpè ó sì máa gun èpè fóun náà ni. Hai. kò sẹ́ni tí ò tọ́ lọ póun náà fẹ́ déèyàn Kai. kò sẹ́ni tí ò tọ́ lọ póun náà fẹ́ lówó Abqakumullah. àmọ́ yàn án lówó sórí ibú èèyàn á déèyàn sórí ibú Allah. èèyàn á níláárí sórí ibú àmọ́ ìtí Ọlọ́run ṣe fún Sẹ́fù yìí Adaballahu ayata. gbogbo oore tọ́lọ́hún kọ́lọ́hún ṣe fún yàn láyé tí kò má ṣe ò bá kún wọ́n yá lóore òun ni wọ́n padà gbá lọ́wọ́ ẹ̀. Allah. Allah. Su'ila Ibnul Qayyim. wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé Idha ni'ama Allahu 'ala al-insani bi ni'matin. tí Ọlọ́run bá dá ọmọ èèyàn kan lọ́lá tó fi ìdẹ̀ra ṣebùjókòó sọ́dọ̀ rẹ̀ Kayfa ya'rifu. bọ́lọ́hún ti ń dára rẹ̀ fún Sẹ́fù yìí bó o la ti fẹ́ mọ̀ In kanat fitnatan aw ni'matan. tá a pè ní dẹ̀ra tá a rí ní dẹ̀ra lọ́dọ̀ rẹ̀ nù bó o la ti fẹ́ mọ̀ pé ṣé dẹ̀ra náà ló wọlé tọ̀
lóòtítọ́ àbí àdánwò ni ó kàn yín tá à ń pè ní dẹ̀ra fún un. قال إذا قربته إلى الله فهي نعمة. ẹ sì bá ń gbọ́ lọ́run tóbi. الله. ó wá ní tó bá ti já sí pé قربته إلى الله قربته إلى الله. ìdẹ̀ra yẹn tí ń bá ti ń sun mọ́dọ̀ ọlọ́run فهي نعمة. tí bí ń ti ń rí dẹ̀ra ọ̀hún sí i táwọn èèyàn ń rí dẹ̀ra látara rẹ̀ tó já sí pé ìdẹ̀ra ọ̀hún bí ti ń wọlé sí i bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀gbọ́n ń bẹ́nẹ́fìtì الله. lọ́mọ àbúrò ń bẹ́nẹ́fìtì lẹ́bí ń bẹ́nẹ́fìtì lára ń bẹ́nẹ́fìtì فهي نعمة. ìdẹ̀ra gangan nìyẹn látọ̀dọ̀ ọlọ́run wa. الله. kò níye ẹlòmíì tẹ̀sán tí sẹ́fù ń sanwó oògùn rẹ̀ lásìkò ìgbà tó jáde tí ó lè tó dàgbà lásìkò ìgbà tí àgbà tẹ̀ tí ó lè jáde mọ́ الله. kò sì mà lágbóhùn jòkó nulẹ̀. الله. إذا قربته إلى الله. ẹlòmíì rò pé èyí tó hàn láàwì ni yóò yọ lẹ́nu pé bó làwa ti gbọ́ yẹn o. كاي. àwọn sàárà tó lóore jù lọ́dọ̀ ọlọ́run nígbà tẹ́ni omi ò nípa mọ́ àti gbágbà àti gbẹ́sẹ̀ tí wọ́n wá ń bá a gbé ó dá mọ́ bùkátà tiẹ̀. ó dá mọ́ tiẹ̀ náà lásìkò tá a wà ní nàìjíríà yìí owó ò ní bẹ́lẹ̀ tí ò níbi tó fẹ́ wọ̀ kò sí. ta ló lówó ó yọjú káwa bá a ná bóyá kó màá náà ni kó sọ pé òun lówó ká gbọ́ gbogbo tí gbowó lọ́wọ́ yàn káwa ràn الله. kò sówó ń ta kálukú mánéjì ni kọ́ máa kéwú ṣèyàwó bíi pé ìmáàmù odidi ìlú ṣèyàwó. lábẹ́ sẹ́fù kó tún wá bímọ kó tún máa ṣe kó má dútẹ́ni ẹ̀rákùn ta ló tún kù ńlọrin tá a sọ pé kò wá jòkó yìí. الله. ali àti rí mẹ̀mẹ́tàbà kí ló tún kù mọ́. bàbá ti rí odidi ọba lọrin ààrẹ rú lọrin náà tí ó wà. الله. àwọn àbá lọrin ó sì tẹ̀lé mẹ̀mẹ́tàbà jáde. Inshallah kò jù báwọn lọ ìlú pẹ̀lú. n tó fi mọ̀ pé ìdẹ̀ra lọ́lọ́run ṣe fún ọ Ìdá- àbí kìí ṣe ìdẹ̀ra ìwọ náà ronú ṣé n tó wù ọ́ lò ń náwó sí ni àbí òun gbé bànújẹ́ bọ́lẹ̀ lára àwọn èèyàn الله. òun fi dùnú síbẹ̀ fún ọ. الله. وأسعد العالم عند الله من ساعد الناس بفضل الجاه ومن أغاث البائس الملهوفا أغاثه الله إذا أخيف أغاثه الله إذا أخيف. mo ti sọ darí láàárọ̀ yìí Báwo kẹ́rì ní wíìdù ṣubú yìí bẹ́ẹ̀ni. mo ní onídìí ká ṣépè fáwọn èèyàn nàìjíríà kò nídìí o. àwọn tí wọ́n ń fara níwádé báyìí mọ́tò ká máa wá fi 120 140 répo mọ́tò ẹyọ kan. lépo tí ò ní lè kó bọ̀ èló làwa gán gbà nídìí iṣẹ́ yìí bí ẹ bá ṣe ọ̀dọ̀ sẹ́fù tá a wá. ó tọrọ ní o mo máa yí owó òun àfowó tọ́ wa ẹ̀kọ́ náà fi tọ́ wa رضي الله تعالى عنه. ẹ̀kọ́ náà fi tọ́ wa mo máa yí owó. mo padà pàrònú rẹ èmi èkó káàsì fẹlẹ pọ mọ ṣe transfer fún mi torí ó tún gbọ́n owó báyìí pé adúrú owó yìí adúrú owó yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń fara ni wá débi tó dé yìí آمين. ọ̀rọ̀ jẹ̀ tí wá débi pé bí òòrùn bá ràn tẹ́ ẹ bá ń wo bògì pé ibi tí ń sá lọ ni nígbà tẹ́ ẹ bá tún fi débi bògì ẹ tún ti bá ìjà lọ ń bẹ̀ ẹni ká máa retí ti Dangote
ìgbé tó bá délẹ̀ gbogbo ó dẹ̀rọ̀. gbogbo ó dẹ̀rọ̀ ó dẹ̀rẹ̀ ó tún gbọ́ bẹ̀lẹ̀ ẹ tún gbé ọ̀bẹ lé wa lọ́rùn Allah. kò sí nǹkan kan bẹ́ẹ̀ o Masha Allah. ẹni tí ìyà ó jẹ ni ó jẹ o Allah. àwa tá a gbádùn a gbádùn o Masha Allah. lópin ìgbà tí Suratul Fatiha ò bá já lẹ́nu wa Huwa. ìyà àwọn ẹ̀yin tẹ̀ ń fara ni wa lẹ ní o. Amina. Kama qala Rasulullah sallallahu alayhi wa sallam. padà ń bẹ̀ padà ń bẹ̀. Masha Allah. Wa idha qarrabatu ila Allah fa hiya ni'matun. tídẹ̀ra tí Ọlọ́run ṣe fún ọ nì tí ń bá ń sún ọmọ Ọlọ́run tí è ṣe pé bọ́lá yẹn ti ń dé àwọn èèyàn ń sunkún lára ẹ̀ Allah. ìdẹ̀ra yẹn látọ̀dọ̀ Ọlọ́run ìdẹ̀ra tí ó pẹ́ tí ó kalẹ̀ tára ọmọdọ́mọ ó jogún ẹ̀ bí ti ṣe kàálì mi ni. Wa idha bu'adatihu fa hiya fitnatun. tídẹ̀ra yẹn bá tí wọ́n ń gbé ọ jìnnà sọ́lọ́hún ṣé kò ṣàánú ṣé kò bòyàn láṣìírí àdánwò ni ó kẹ́yìn dẹ̀ra fún ọ. Allah. ẹ wá wòye èèyàn tí ń bẹ́nẹ́fìtì lára kàwú Hafizahullah. tó yé mi lẹ́nu jù láti máa pè náà ẹ wòye èèyàn tí ń bẹ́nẹ́fìtì ó yẹ kó o káànú olówó ó mọ bí ti ń rí bí ti ń nà ó ló yẹ kó o máa fi káànú ìgbésẹ̀ wọ́n ń rí bẹ́ẹ̀ Allah. ṣé wọ́n ń nà bẹ́ẹ̀ Allah. kẹ́sẹ̀ gbogbo èèyàn náà ló tó sí àmọ́ tó bá ní àgbà sàrà ẹni tó lè fún ẹni tí ń fún yàn sàrà ní òtún tó fún sàrà Allah. òun náà tún kíw pé ṣèbó òun ló fẹ́ tọrẹ àkọ́kọ́ nù Qawakumullah. ẹlẹ́ẹ̀kejì Sayyidina Ali Karramallahu wajha. òun ní sọ nínú ọ̀rọ̀ rẹ̀ La tad'u Allah an yugnika anin nasi. ó ṣeun òun gbé nípele nípele ọ̀rọ̀ àkọ́kọ́ náà nù o nítorí pé búwọ̀ náà bá fẹ́ tọrọ bíi àbí o fẹ́ fi bí n ti ń dá fún kàwú tọrọ yìí kàwú mi ìwọ náà kọ́kọ́ ronú kí ló fẹ́ fi ṣe ẹ̀ńtẹ̀yàn bá fi oore ṣe ní èjé kó re parẹ́ léèyàn. La ilaha illallah. Sayyidina Ali karamallahu wajhahu Àmín. òun fẹ́ wà nípò ajánẹ́sì fún àná Muhammad Sallallahu alayhi wa sallam. ana madinatul ilmi. Wa aliyu babuha. So bí kàwú bá ń dún tí ń dún tí ń dún tí ń dún báyìí ipò Sayyidina Ali ló wà sáà nẹ́bí gẹ́gẹ́ bó ti wà nípò bẹ́ẹ̀ Samiru Jeish. Masha Allah. Ma kuntu. bàbá mi nù Na'am. sẹ́rí gbogbo ajánẹ́sì láyé ọ̀rọ̀ kejì tí ń bọ̀ wá lérí ẹ̀nu. wọ́n ti máa ṣe ríire síwájú kéríire tó dé. sẹ́rí gbogbo àwọn orúwa yìí báyìí àánú la rí gbà àwọn òjánẹ́sì fẹ́ nìkankan. kódà bàbá wo ètò já rọ́wà sí fáwọn Radiyallahu ta'ala anhu. wọ́n lé wa dànù ni. so tó bá wá rí báyìí àánú la kàn rí gbà àmọ́ àwọn ajánẹ́sì wọ́n ti po làákàyè wọn pọ̀ so làákàyè yẹn ti wá dán bíi mọ́tò tí máa lọ tọ́ọ̀bọ̀ ni ìrìn àdúgbò lè máa lára mọ́ so kẹwàá ní sẹ́ẹ̀fù máa wà ṣíṣe kí ni ò bá tún wá mọ̀ ṣe ẹyin tó jáná sí Samiru Jeish Radiyallahu ta'ala anhu. gbogbo alifiya ó ti wọ̀ nínú ọpọlọ bóòlù ẹ ti wá fẹ́ jẹ́ ká jáná sí ń rí Alhamdulillah. yóò dà fún ajidarusa yóò sáǹdì kọjá tẹgbẹ́ Masha Allah. so ọ̀pọ̀lọpọ̀ èèyàn wò pilẹ̀ ọ̀rọ̀ ìparí náà máa lè wò lọ́rọ̀ máa fi dàrú mọ́ wọn lọ́wọ́. Allah. Sayyidina Ali ni wọ́n sọ pé La tad'u Allah an yugnika anin nasi. má bi Ọlọ́run má ṣàdúrà pé k'Ọlọ́run ràn kókó rọ̀ lọ́rọ̀
kúò lọ́dọ̀ àwọn èèyàn má sọ pé o fẹ́ máa tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn mọ́ o fẹ́ máa gbé bùkátà lọ́dọ̀ àwọn èèyàn mọ́ o nídìí èèyàn kankan nù ayé rẹ o fẹ́ kó dá wà kó já sí pé wọ́n ní gbogbo nǹkan máa wá pé sùn. ayugi ni kaani nasi. Sayyidina Ali ni ma tọrọ bẹ́ẹ̀. fa inna hajati nasi badihimu ila badin. fa inna hajati nasi baduhum li badin. baduhum ila badin. ó ní torí pé bùkátà àwọn ọmọ èèyàn láyé torí nì kò lè dúró sójú kan apá kan wọn àwọn náà tún máa wá lọ́dọ̀ apá kan wọn ni. bó o bá ra mọ́tò ó wá bùkátà lọ́dọ̀ mẹkáníìkì. baduhum ila badin. bó o bá lówó ó wá bùkátà lọ́dọ̀ dókítọ̀. fa inna hajati nasi baduhum ila badin. bó o bá jí àfa tó yí ọ dáadáa ó wá bùkátà lọ́dọ̀ ọmọ akẹ́ ojú ọ̀bọ hàn tú. fa inna hajati nasi baduhum ila badin. bàbá wa mẹ́mọ́tàbà ilé mi ntí yìí yóò fi lè jójú kan ẹ kórìíra wa láti bá wa jókòó inú ilé tẹ bá máàkì ní rẹ́ẹ̀dì ó ti lọ nìyẹn ó ti lọ nìyẹn kání ká máa bọ̀ wá ń bá láyìí tání ó lọ ẹ dàgbẹ́ ẹ bá ń bẹ̀ wọ́n ló kù ẹ wá ṣe bẹ́ẹ̀ tó wá kó gbogbo amára. Allah fa inna hajati nasi. àwa máa yí yí o kò sẹ́ni gbà tán bá kàn wá lábùkù. ẹnìkan ò lè dágbó gbé igi kan ò lè dágbó ṣe. a máa fara tira wa ní kàmákìní. muttasilatun kattisalil a'da'i. àfààní ó máa sopọ̀ mọ́ra wọn ni ó máa so papọ̀ gẹ́gẹ́ bí eríkèéríkèé ara ti máa sopọ̀ mọ́ra wọn. famata yastagna al-mar'u an yadihi aw rijlihi. bóòlù ti fẹ́ sọ pé ó rọrọ̀ kúrò lára ọwọ́ rẹ̀ àbó rọrọ̀ kúrò lára ẹsẹ̀ rẹ̀ o ti ní làákàyè ojú náà fi dọ́ ọmọ léèyàn ojú làákàyè náà fi dọ́ ọmọ o wá rọrọ̀ kúrò lára ọwọ́ ṣé kí wọ́n gbé ọ ní mẹ̀kútúrú ni ó rárá kúrò lára ẹsẹ̀ ṣé kí wọ́n gbé ọ ní mẹ̀kútúrú ni bó o ti lè rọrọ̀ kúrò lára egúrúgùn kan sẹ́rígùn kan nínú ara rẹ̀ bẹ́ẹ̀ ló lè rọrọ̀ kúrò yí pé o ní bùkátà kankan sọdẹ èèyàn ma. walakin. àbáni àmàdúrà tó ma ṣe ni pé. ud'ullah an yugnika an shirarihim. ibi tí ń lọ gangan nù. bẹ́ẹ̀ yẹn bá ti gata kéèlè wẹ̀yìn kò dọ́rẹ̀ màmá. kò sí alábàárò aláfitán tí ìsàníyàn ní máa sòun náà pé ń bínú lágbájá má ṣe fún lágbájá. Allah. ó sẹ̀mí ẹ má fún nínú tí mo fi gba champion jù lọ́dọ̀ diriwu sọ pé kó má fún yàn lówó rí nítorí mo ti mọ̀ pé tí n bá ní ó má fún yóò dáwọ́ òun sáko ni kò ní fún mi kí wàá ń tẹ̀mí kó na bọ́ta bí tó bá rù kó na sí torí kò ní kó padà tó bá yẹ pé yóò kó padà fún mi ni kẹ sọ fún ájì mọ̀tàbà pé ẹ gbọ́dọ̀ fún ó dilé padà nù àwọn olówó eri wọn máa pé ọjà ti ń bẹ lọ́wọ́ wọn. walakin. àbáni ṣùgbọ́n. ud'ullah an yugnika an shirarihim. àdúrà tó ní gíga onílàáká yìí ó máa tọrọ Sayyidina Ali ti kọ́ wa. karramallahu ó wajha. ní tọrọ sọfọlọ́hún kọ́rọ̀ ń rọ̀ ọ́ lọ́rọ̀ kó o ń bi gbogbo aburú tí wọ́n bá fi ń ṣe yàn. Allah manistana ma lala ashirari na ma wa fi. ilàlà àṣírárì ilàlà àṣírárì. manistana ma ilali ashirari na ma wa fi. komisi minihumu silu wa surbanu. bẹ́ẹ̀ yẹn bá ti ga tán àfi kó bẹ lọ́hùn. gbogbo aláburú tó ń pèlè ní ire tó ń fọ̀rọ̀ lọ tí fúnyàn ní ìmọ̀ràn bí ìmọ̀ràn bú oníkọ́rọ̀ ń rọ̀ ọ́ lọ́rọ̀ kú lọ́dọ̀ ẹ̀. Allah. gbogbo ẹni tọrẹtọrẹ tán bá dá inú ilé rẹ̀ dá inú ilé ó sì sùn.
inú ilé oṣù tán bá da inú ilé dá tọrẹtọrẹ inú ilé oṣù ibi tí sẹ́fù gàdé yìí àdúrà kan tó kù nù àmín. owó ò tí ì pọ̀ Wallah. owó ò tí ì pọ̀ ni pé mo mọ ẹni tí mo kó sí àyíká mọ̀ ń lówó mo fẹ́ lé ìkí sẹ́fù. Hafizahullah. ọ̀rọ̀ kejì Naam. òun ni ti Ajánásì ọlọ́run ní Ahum àmbẹ̀ńkọ́ ni lọ. inna arsalinaka linnasi kaffatan bashiran wa nazira. bashiran wa nadhira walakinna akthara an-nasi la ya'lamun. Ajé Abdulkabiri Bẹ́ẹ̀ni Afuku mínísítà ọmọlúwàbí pàtàkì àti Alibagawi. Alibagawi bẹ́ẹ̀ bá ti rí gbẹ̀rì karahun wọ́n jọ ń pa wọ́n jọ ń kún ni kò ní bàjẹ́ Amina. ẹ̀ ní wọ́kùn Àmín. àṣírí ìjẹ́ èèyàn yóò ní tú Àmín. bẹ́ẹ̀ bá ti pàdé àwọn ọmọlúwàbí ta Alibagawi. àpòrí òkun lọlé ni Oyókun lọlé ni wàláì. afa bíbu kí ló wí. wa ma arsalinaka illa kaffatan linnasi Àgbà. bashiran wa nadhira. afa bíbu já lọlé wọn àti kejì ma arsalinaka. òun ni Tajánásì ẹjẹ múlẹ̀ kan náà. ọpẹ́ ni mo bọ ọdún púpọ̀ Ọpẹ́. látara tiẹ̀ méjì náà ni Ọlọ́run ní ìntàfihàn rẹ̀ ànábì bashiran wa nadhira. a ní kó máa fún yàn nírò dùnú pé látẹ̀mọ́ra o múra sí o máa ṣe lọ o Ọlọ́run padà bọ̀ wá ṣẹ̀san fún ọ o Allah wa nadhira. tí máa kìlọ̀ fún yàn pé bó ti ń ṣe yìí yíwọ́ padà bó o bá yí padà báyìí ìyà Ọlọ́run bọ̀ tó ráì dá ló ń ṣe. èyí tẹ̀mí wá fẹ́ sọ fún ọ ń bẹ̀ alhamdulillah. oore tó ń retí náà lọ́lọ́run ti mú wáyé alhamdulillah. ìkìlọ̀ lèmi wá fẹ́ kì fún ọ. dìde dúró ìkìlọ̀ tí mo wá fẹ́ kì fún ọ nì kìí ṣe pé wọ́n mo fẹ́ kìlọ̀ fún mo sì fẹ́ kìlọ̀ fún ọ mo fẹ́ kìlọ̀ fún gbogbo Ajánásì pátá. Lágbàáyé. gbogbo Ajánásì èèyàn méjì ní máa rà sírí àfáàjì Naam. dírẹ́fà àtàjánásì Bẹ́ẹ̀ni. táwọn méjèèjì yìí ò bá sì múra wọn ètò àfa wọn. nítorí àṣírí tí wọ́n máa rí wọn yìí máa gùn wọ́n ipe mi ni kí rẹ̀ Allah. èmi ni tí ò bá rí mi nǹkan ò ní ṣe kíní yẹn ni ó wàá gùn lọ bí kí títò yẹn má tó bẹ́ẹ̀ Allah. wo àfa rẹ̀ hafizahullah. sórí kó gúnlẹ̀ rẹ̀ alhamdulillah. tanyanya wallah. ọlá tí wọ́n ń rí jẹ lọ́dọ̀ àfa rẹ̀ yìí àfa rẹ̀ ò rí jẹ tó bẹ̀ lọ́dọ̀ àfa tiẹ̀. illallah. hakika. Adamallahu hayatahu. èyí tí àfa rẹ̀ ń jẹ èyí tí àfa rẹ̀ táwọn náà jẹ àwọn náà ò rí jẹ tó bẹ̀ lọ́dọ̀ àfa tiwọn náà. Allah. Ìpele ni. kí ló dé táwọn èèyàn ò ronú pé oore tá à ń gbà lé ní gbèsè ni fún wa lọ́la ẹ̀gbọ́n rẹ̀ ń fún ọ lówó gbèsè ni àbúrò rẹ̀ ń fún ọ lówó gbèsè ni Allah. ó yẹ kó o mọ̀ pé ó níbi tí wàá ti san Allahu. bọ̀ tó o bá ti rí san ó gbé gbèsè lọ́rùn nìyẹn. Allah. alali hisana indade huridayna wa indala abudiman kosatan wa dhamma. bàbá ọlọ́mọ akíló kọ́ ọmọ akílẹ̀ sọ kọ́ ọmọ rẹ̀ náà Ajmal Jamallah. sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam.
Abu Ajmal mo bọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dídé dúró so lè káyé ìgbà tí wà ọ̀tọ̀gá rẹ ti jọ wọ pléènì njó lè ká tó lè ká tí ò sí pé mo wò làjì wá kí n fi làjì kú. sórí gbogbo ntọ́gà rẹ tó ń rí lọ́wọ́ ọ̀gá rẹ yìí má lérò níṣẹ́jú kan pé àjọ ṣiṣẹ́ rẹ ni ẹjọ́ máa jèrè rẹ ni máa kà á kún gbèsè tó dá padà. Allah arali sana. tó o bá ti kà á kún gbèsè níjó bá yẹ kó san ò ní rí san. indali huri dayina. lóde gbogbo ẹ̀yin ajánásì tẹ́ fẹ́ lé àwọn àfáà yìí pa má ti ń pawó lóde ló ti ń fojú múnà síbù tiẹ̀ ń bọ̀ lẹ́sọ́ di ọjà rírà àti títà lẹ́sọ́ di 50-50 má ṣe tó àwa táwa fi lálùbáríkà kọ́ wù mélòó la fẹ́ kà nínú òde tí sẹ́fù ó ti gbé mọ́tò lè pàdé àfa rẹ̀ láláì tí ò jásí pé àfa rẹ̀ lóore kó sí mọ́tò. mélòó la fẹ́ kà àsìkò gbàgán bẹ Naam. tí ọmọ akéwò máa yọ sáfà rẹ̀ pé ẹja gbà lọ́wọ́ wọn ẹja fún wa tó bá ti dé stéèjì kan jẹ́ kí àfa rẹ̀ mọ̀ pé ó ti tó kẹ́ máa róúnjẹ mi jẹ tó o bá jẹ́ kí àfa rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ò ní dáyé tágbé Allah ò ní táyé dágbé. arali sana. ẹ jọ gbogbo ẹ̀yin ajánásì pátápátá ẹ má ga ju olójú onírè lọ ẹ tẹ̀ ẹ gbà ìkẹ́kẹ́ ni wọ́n ń ṣe yìí tí àfa rẹ fi ń kú ọ jẹ sórí kì tí mo fẹ́ fún ọ mbẹ̀ ni pé má ẹ fà láyé rẹ rìlíìsì síkírìtì kan nù síkírìtì àfẹ́. Allah in kunta basarta. sórí bá fẹ́ èèyàn bá ti ga tó náà fi máa wádìí rẹ̀ kiri o. Allah. kò sí ọmọ tí máa ń bẹ lára mi tó bá fi túnà àṣírí mi tí ó ní lárí. Allah. kò sí mo tún gbọ́n rí rẹ̀. nínú wọn mà mí ìyá tó bí mi nú tó bá pe àbíbù pé àfa ńkọ yóò lọ wò sí lọ́dọ̀ wọn ẹ pè wọ́n fún rẹ̀ èmi náà mú wá fún kò ń ṣe ìyá mi náà. èmi náà mú wá fún kò ń ṣe ìyá mi ọmọ akéwù mi ni kò ń sọ ọmọ akéwù yá mi tó bá fi rìlíìsì síkírìtì mi pé wọ́n wà báyìí àfa ó ti dá Kùránì kọjá. kí ló dé gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa tẹ̀fẹ́ tètè rán wa lọ sọ́run alákejì. Allah. ó gbáfà rẹ lọ sọ hospital o ti ń sọ kiri pé mo rọ́ọ̀sì wọn lọ sọ hospital bàbá rẹ náà rọ́ọ̀sì lọ sọ hospital. fala takul ma araka Allahu ma ahadin fala takul ma araka Allahu ma ahadin. Tọ́yìbù dákun sórí bó ti wà yìí níjọ́ tí ọ̀gá rẹ ti gbà kò sẹ́ni tó gba champion lọ́wọ́ rẹ̀ tọ́lọ̀ fi ní kí títàn dé fún Mùlánà bẹ́ẹ̀ ni kí wọn náà ti wá wà kò sí ara tí jẹ̀yàn gbé o àìjẹ́gbé ara lè yín tàn rí lé ní o kò sí ara tí ń ṣe kí ni jẹ̀yàn gbé kò sí ara tó lè jẹ̀yàn gbé o wọ́n ń lò kú lò nítorí kó bá a fi gbọ́n lọ́la ni o. Allah. àfa bíbù wàtámátì kalimatu rabbikal husna ala bani Israila bima sabaru. pẹ̀lú sùúrù ni. àwọn Bani Israila Fìràwọ̀nà náà sì kìí ṣe wòlíì Ọlọ́run náà sì eléri ibú àgbáyé òun náà sì wọ́n Fìràwọ̀nà sílẹ̀ àwùtáàdì. alladhina tagaw fil biladi fàákìtàrú fi alfasada. Fìràwọ̀nà ni wọ́n sì ẹ wá wo bí Fìràwọ̀nà ti lo Bani Israila. Allah. tó bá ní kí wọ́n lo oko yóò padlọ́ọ̀kì ẹnu wọn ni. ká má bàa wá iṣu sun jẹ ká má bàa túró mi sun tó má wá kọ bẹ̀tílẹ̀ ayé wọn ta
wọ́n wá yí ẹnu báyìí náà Allah. lọ́wọ́ sẹ́nu. Allah. Ta ni gbogbo àgbáyé ń sìn lẹ́nu. Alhamdulillah. ẹ bè lọ alùsùn náà bẹ́ẹ̀ni sànàbí lo fóònù tí ń bẹ lọ́wọ́ ẹ̀. Sallallahu alayhi wa ló sallam. tán ti promas kálukú ní lo 15 Pro Max 16 tún ti jáde. láì lójú méjì. kìí ṣe wàhálà ìwọ náà rò ó rà kí ló wí. وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل ọwọ́ àgbàlagbà ò bá tọ́ ẹ bá pàdé mọ́ ní sọ pé kò sí ní tá a jẹ tí èè tán. بما صبروا إذا لم يكن للمرء في دولة مره نصيب ولا حظ. ọ̀rọ̀ olòṣì nílé ayé ilé asán sọ wá sí wà bẹ́ẹ̀ ni kọ́kọ́ lò náà. àwọn èèyàn máa wádìí kí ni tí ń bẹ láàrin ìwà àtọ̀gẹ́ nítorí ọ̀gá rẹ̀ fẹ́ràn rẹ̀ jù ó fẹ́ràn rẹ̀ jù ó sì fi hàn ayé pé òun fẹ́ràn rẹ̀. Alhamdulillah. máa ẹ fà tó o bá fẹ́ sọ máa jókòó mọ̀ pé ìwọ ló fẹ́ jẹ. الله فلا تقل ما أراك الله مع أحد. ní máa sọ fún àwọn akéwù mi àṣírí mi tó bá fẹ́ tútù ṣé bàbá rẹ náà ní bọ́ọ̀tì ni a tó àṣírí àwọn àfa àṣírí kí ló fẹ́ tú. ẹ yẹn rí gan àfìgbà táwọn alágége. إن كنت بصرت أمر الشيخ تبصرته فلا تقل ما أراك الله مع أحد. kò ní lọ fún àkójọ bàbá yẹn náà. ẹ jọ gbogbo àwọn ọmọ kéwú nǹkan kan ló ń ṣe táfà rẹ fi fẹ́ràn rẹ àkíyèsí tẹ́mi fẹ́ pè ọ́ sínú ipe ha ìfẹ́ yìí ọlọ́mọdé torí n tó bá súnmọ́ yàn jù náà máa fi wọlé sí yàn lára jù. الله. ìwọ lè lọ o lè jí kó mu tí wọ́n fi ṣe tán fẹ́ ṣe níwọ̀ ọmọ kéwú ibi tí wọ́n ń lọ bẹ̀ ni pé ìwọ gangan ìfẹ́ yìí pọ̀ àfáà mélòó ló ṣe báyìí fọmọ rẹ̀ fọmọ kéwú rẹ̀ wàá mọ̀ pé gbèsè ni o gbèsè ní. tọ́mọ àfáà rẹ̀ náà bá dé ó sì bẹ̀ o a kì í jẹ́ gbé. kìí ṣe pọ́mọ àfáà rẹ̀ ò ní níláárí tàì níláárí kọ́ là ń wù but ó gbọ́dọ̀ ní lọ́kàn pé ń ṣẹ̀san fún olórí mi. sẹ́fù náà ń ṣe àbí sẹ́fù ò ṣe. الحمد لله. Masha Allah. tó bá wá rí bẹ́ẹ̀ نعم. ìparí wáàsí mi Sayyidina Ali náà ló tún wí bẹ́ẹ̀. كرم الله وجهه. afa Tọ́yìbù كلما فاتك èyàn ò gbọ́dọ̀ tẹ̀lé àwọn ẹni Ọlọ́run bó ti ń tẹ̀lé wọn yìí káyé ohun tó ń tó wá padà di atọrọ jẹ kí ló dé tó jáná sí tán tọrọ rẹ ò lójútù níbi tó jáná sí déhùn ọ̀rẹ́ gbọ́dọ̀ lójútù ṣé ó ṣeun dáàbà rẹ wípé máa bọ̀ yóò dà fún ọ yóò ṣe kínní ó lọ àlùbáríkà lásìkò ìgbà tí ẹ̀jẹ̀ ti gbóná الله kí ló fà á ó ń dalẹ̀ lẹ́yìn الله. dọwọ́rú. wo ọ̀gá rẹ ẹgbẹ̀rún èèyàn pọ̀ tí ń wù pé èmi náà fẹ́ máa jáná sí fún sẹ́fù بني. kó tẹ̀ mú mi kémi náà fi ló kọ kò wá sí bó tilẹ̀ wù kó ga tó láyé ó mọ àwọn ọjọ́ tẹ́nìkan kan ò mọ́ tó já sí pé èjìká sẹ́fù ló fi bùkè الله. gbogbo ẹni tí ń bá ń ronú òpìlẹ̀ bẹ́ẹ̀ kò ní í jábọ́ kúlù sí sáání kẹbírin. كل ذي شأن كبيرا وهو بالأمس صغيرا. kí ló sọ. كل ذي شأن كبيرا وهو بالأمس صغيرا. kúlù sí sáání kẹbírin kánàmí kọbúlù sọgíra. كل ذي شأن كبير وهو من قبل صغيرا.
ẹni tí ń bá ń bẹ nípò àgbà lẹ́nìí òun náà ti kọ́kọ́ wà ń kó ọmọdé lánàá. Allah ayọ̀ aṣọ ìlú àní. ọ̀gá rẹ tó dépò àgbà lẹ́nìí òun náà ti dúró jánásì báyìí láì mọye gbà. látàsálí ilà kàbíràn. nígbà míì ń bẹ tọ́gà rẹ ó ti jáde lọ tóun náà ń bá tiẹ̀ lọ tí ó di pé à ń lọ bí yóò sì tún tọ́nù padà. wá jíṣẹ́ yẹn òun ló parapọ̀ lẹ́ni o. tó bá rò pé ọ̀nà kan ni ọ̀nà kan ń kí ló dé tẹ́lòmíì náà ò ti gbàgbẹ́ kó ti lákúláka. Allah àṣẹ́lẹ̀ ni òde bá. Allah a kì í fọṣẹ́ lásán wẹ̀ kó má so mi ń bẹ̀ kó hó. Allah kullu bi shani kabiri wa huwa min qablu sagira. a kì í sì fomi lásán wẹ̀ kó má ara. láyé méjèèjì papọ̀ ń ran àwọn lọ́wọ́ ni. ayakumullah Sayyidina Ali. karamallahu wajhahu. kullama fataka min ad-dunya shay'un. afa Abdullahi Tayyib abu ajmal. dákun gbogbo tó bá ń bọ́ mọ́ ọ lọ́wọ́ nígbà tó bá ń sá fún àfa rẹ̀ mà gbé ọ̀rọ̀ ńláńlá ni fún ọ. Allah fa huwa ganimatun. mà gbé ọ̀rọ̀ ńláńlá ni fún ọlọ́lá ni ọ. fún ọ. gbogbo tó bá bọ́ mọ́ ọ lọ́wọ́. lásìkò tó àwọn tó bí wa radiyallahu ta'ala. kódà àwọn ará alé àfa àwọn wọn sọ fún wa pé àwọn ará alé àfa àwọn pè wọ́n pé wọ́n tó yáàyè tó báyìí tó fáyìn tó báyìí kí ló ń wá lẹ́yìn rẹ̀ lè dá dúró síbi nǹkan ló bí wọ náà. Allah àwọn kan bẹ tí wọ́n máa ba ayé èèyàn jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni àwọn alámọ̀ràn bú. tíjà tó sanwó fún. tí wọ́n máa ba ayé èèyàn jẹ́ bẹ́ẹ̀ lè dá dúró. ó ti níràwọ̀. ó ti níràwọ̀ náà lè dá dúró. kódà ìyàwó ẹni máa sọ fún ni bẹ́ẹ̀ kí ló dé. ẹ̀yin náà mẹ́ka kwan lọ́la. oya gbogbo ògbà rántí ijọ́ tí ò tí ì jẹ́ èèyàn tí wọ́n fọ̀ ń tẹ̀tẹ̀ tó fi dàgbà. Allah kásá láti jọ sínú igbó. Sayyidina Ali ní gbogbo tó bá bọ́ mọ́ ọ lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀la ni fún ọ. kúnú mi ní àbùná ilẹ̀ ákírà. onídàkùn torí ọlọ́run o gbogbo owó tó ń tẹ̀ láwọn eléríire ẹ̀dùnkẹ́ jẹ́ lẹ́yìn wọn àwọn ọmọ ìgbẹ̀yìn àwọn ọmọ àlìkíyàmà àwọn ọmọ ọjọ́ ìgbẹ̀dẹ̀ àlìkíyàmà ni ẹ jẹ́. wàlá takùnú mi ní àbùná ìdúnìyà. ẹ jẹ́ kan náà àwọn ọmọ ayé. fàyín. gbàgbé bó ṣe ṣẹlẹ̀ jọ kẹ́nìkan má gà náà mọ̀ nù. bọ́lẹ̀ ń bẹ̀. ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ má gbàgbé ẹ̀. tọ́ àìnílàákàyè ló ń gbàgbé bó ti ṣẹlẹ̀ ìyẹn ṣe é gbàgbé bí nǹkan ti ṣẹlẹ̀. Allah látàgìfàlà sábàbàlì kàlámì wà wákìtàwù. wọ́n má gbàgbé ẹ̀ sẹ́ni rẹ̀ dàrú yóò ṣe wá gbàgbé bó ṣe ṣẹlẹ̀. wàlí kàmú wà kàyífà wàlí màkànà jẹ̀míà. ọjọ́ máa yé kálukú ń kájú ayé gan ń kájú gbogbo àwọn èèyàn ń sáré kálukú fẹ́ dá dúró ayé wa di pé àwọn ń pààrọ̀ àfa ajánásì bẹ́lẹ̀ yẹn wọn sẹ́tù mi dáadáa ni mo kú lẹ́yìn wọn oníye tá a pa sókò bàbá rẹ náà fi pawó lóde. fa inna kulla waladin. sókò bàbá rẹ náà fi pawó lóde ìràwọ̀ àwọn tó bí ò lè dá dúró tẹ́lẹ̀ ni. Allah. àwọn tó bí ọ ti fara kásá tẹ́lẹ̀ ni. Allah. ṣé báwọn kan náà ń bẹ lára wa yìí wọ́n kọ́lé wọ́n kọ́ mọ́sálásí wọ́n tún gun mọ́tò sá adí wọn lọ́wọ́ ni. wọ́n tún gun tẹ́túgbọ́ ó dàgbẹ́jọ́ ń pàdé ń támákì kan. fa inna kulla waladin sayud'aku bi ummihi yawmal qiyamati. Sayyidina Ali ní gbogbo ọmọ pátápátá. yulahaku bi ummihi. wọ́n fi lé bàbá ya rẹ̀ ní o kọ ya rẹ̀ náà fi pé o. yawmal qiyamati. bàbá tí wọ́n kíyámà gbogbo ọmọ ayé náà fi pé kò ní lọ́rùn o. fa inna kulla waladin sayulahaku bi ummihi yawmal qiyamati. wọ́n á dákun torí ọlọ́run wá sí mi ni fún ọ lẹ́nìí àti gbogbo torí wọ́n bá ló yé èèyàn ó yí ọ púpọ̀. alhamdulilah. ẹmẹ wa ni kàwé ń pè mí nbọlẹ ti dé nbọlẹ ṣé wọ́n ló bímọ ni òun náà ló sì bímọ. ayé ọmọ wa wádìí kíní jọ ń bẹ láàrin yín ẹ̀tọ́ lọ̀gá rẹ ti pé yìí. Allah. dákun torí ọlọ́run Allah. gbogbo ọ̀nà má lérò pé ẹnìkan lè gbọ́n ọ̀gá mi yé ń sọ̀rọ̀ fún
gbangba mo ti ń sọ yìí ọmọ akéwù mi tó bá ń sọrú ẹ lẹ́yìn òun bá ya rẹ̀ jẹ́ ni. wàlá bùdàmí kátìmí. àdàbí tí n bá tún nàìjírí àfa tèmi náà ló kù. wà á dání ìṣáàtì máa ń lámúyúrọ̀ ìṣirà làmúyẹ́kù wá sílẹ̀. àwọn kan bẹ wọn ní soríire àmọ́ wọn máa bẹ lára olóríire. wọn máa wá fẹ́ kẹ́ni tó kángun sí wọn kó mú pásíwọ́ọ̀dù wọn lẹ̀. ẹ dákun fún mi ń pàṣẹ kí la lè fi lè. Allah. àìmọye èèyàn bẹ́ẹ̀ tó ga lánàá ló ti dẹni tó wálẹ̀ lẹ́nu. Allah. látara tó súnmọ́ tí wọ́n tàtàrà ẹ̀ táàpù ẹ̀. wá sí mi nù fún ọ. wá sí baba nìyẹn fún ẹ. dúró má wẹ̀yìn. dúró má wẹ̀yìn. má sì ríra rẹ kó o ṣe kankan. má sì ríra rẹ kó o ṣe kankan. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin ajá náà sì ọ̀pọ̀lọpọ̀ ẹni tọ́lọ̀ ń fún lóhùn ìkẹ́ni àmọ́ ti dìyà máa lọ́wọ́. ti dìyà máa lọ́wọ́. because ó ti gara ju tọ́lọ̀ ń ṣe fún lọ. wàláyé adúrò ohun yìí. ó ti gara ju bẹ́ẹ̀ lọ. bọ́lọ̀ ti wá ń kọ́ máa ṣe yìí. bọ́lọ̀ ti kọ́ máa ṣe yìí. ọlọ́run ní gbà bẹ́ẹ̀ lọ́wọ́. ọlọ́run ní gbà bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀. yóò tún máa dá sí. yóò tún máa dá sí. ó fowó ńláńlá kò nà mí. ó fowó ńláńlá kò nà bàbá. dọ́kítọ́rù wa ń béèrè pé tọ̀yìbù náà tọ̀yìbù. ó ní bó ti jẹ́ náà. ó ní bó ti jẹ́ náà ni. pẹ̀lú ògùn ọlọ́run. pẹ̀lú ògùn ọlọ́run. bọ́gà rẹ ti láṣeyọrí. bọ́gà rẹ ti láṣeyọrí. ìwọ náà láṣe ó ti láṣeyọrí. ìwọ náà láṣeyọrí ó ti láṣeyọrí. àṣeyọrí kálẹ̀ ọlọ́run ojú òní. àṣeyọrí àdékálẹ̀ olúwa yóò jẹ́ òní. kò wá ní dítọ̀gà rẹ náà. kò wá ní dítọ̀gà rẹ náà lọ́wọ́. ọlọ́nàbùwà Muhammad. ọlọ́run ó wo Muhammad Ajmal. ọlọ́run ó wo Muhammad Ajmal. yóò dá sí. yóò tún lọ́wọ́ rẹ lẹ́yìn. tó wá bọ̀ dá sí ìnáwó yìí. gbogbo tó bẹ dá sí ìnáwó yìí. ètò kan náà ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan. ètò kan náà ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan. Ọlọ́run kó bá wọn dá sí tiwọn. Ọlọ́run kó bá wọn dá sí tiwọn náà. èyí tó ti dá sí. èyí tó ti dá sí. kó má lóun ò ṣe bẹ́ẹ̀ mọ́. kó má lóun ò ṣe bẹ́ẹ̀ mọ́. wala nabuwa Muhammad. wala subhana rabbika. rabbil izzati amma yasifun. wa salamun ala al-mursalin. walhamdulillahi rabbil alamin. alikali alikali. bisimilayi kan liilafi kan baba wa na kibula sarat ẹ ti ń wí ẹ ti ń rí wí àìní rí wí má ọlọ́run níbi sàdáwò fún yín àti lílọ àti bíbọ̀ yọmọ jásà nù ọlọ́run alibarika ó sì máa wọ̀ bisimilayi liilafi bisimilayi rahman rahim liilafi quraish ilafi imuri latasita iwasayif waliyabudu rabba azal bayt alladhi at'amahum min ju'in wa amanahum min awf. baba taba wọn ò ní máa padà sí ibú wọn mọ bẹ nínú àánú ọlọ́run inna atoyina bisimilayi rahman rahim inna atoyina kalikawza fasolli li rabbika wanhar inna saniyaka wal abtar. àbá wa Saiful Qadiriyya eléyìí ò ní jẹ́ òkè oore fún yín eléyìí ò ní jẹ́ àsèmọ oore fún yín ẹ máa wà nínú àánú ọlọ́run ẹ máa wà nínú òkè ọlọ́run bẹ́ẹ̀ ti ṣe ti baba Ajmalu yìí ẹ ṣe gbogbo àwọn tó kù náà ẹ fẹ̀mí gígùn ṣe ẹ fàlàbíà ṣe ẹ fi yọ́nú ọlọ́run ṣe látàrí baba Nakibul Sarafi gbogbo ẹni tó wá bíi abalẹ̀ wa láyọ̀ àwọn tí wọ́n wá láti jìnnà àwọn tá a wá láti tòsí ìrọ̀rùn pẹ̀lú àánú ọlọ́run láàfin balẹ̀ baba Nakibul Sarafi àti gbogbo ntẹ kó lẹ́yìn ẹ gbéra pẹ̀lú bisimilayi ẹ sọ̀kalẹ̀ pẹ̀lú alihamudulilayi baba wa Amirul Jaysh wọn bẹ nínú kí ọlọ́run báyìí wọn ní kú láyéláyé baba Nakibul Sarafi tànà wọn bẹ nínú kí ọlọ́run wọn ní kú láyéláyé látẹ̀rí baba Salati ó fi kárí gbogbo ntí ń jẹ́ Salati lápapọ̀ wọn bẹ nínú kí ọlọ́run wọn ní kú láyéláyé bisimilayi kul huwallahu. والله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له سبحان ما لم يعلم قدره غيره ولا يبلغ الواصفون صفته سبحان ربك رب العزة عما يصفون والصلاة والسلام على المرسلين والحمد لله رب العالمين gbogbo ní bùkátà látẹ̀rí jájí mutọ̀ ọlọ́run ó bí ya rẹ̀ yóò bá wa dáadáa yóò sì ṣeéṣe subahana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala mursalin walhamdulillahi rabbil alamin.